Africa Content TV. Ọlájọ́jú sọ pé ọlọ́run fẹ́ aláwọ̀ aláyè. Ayọ̀ ìlànà ọ̀dọ́ ní ara sílùú náà. Ọlọ́run fẹ́ aláwọ̀ aláyè. Láyé mi, wọ́n ti sọ pé ó ga òrì máa. Ẹni náà pẹ̀lú ẹ̀kọ́ ṣàríyá. Ọlájọ́jú, ilé ìtọ́jú yóò sọ ẹwọ́ mọ́. Àtọ́lọ́rẹ́ Alágbèjà ló sọ bí òṣè ọmọ. Ṣọ́bẹ̀ àti ilé sọ bí òṣè ọmọ. Ilé sọ bí òṣè ọmọ. Ẹlẹ́dìí ẹgbẹ̀gbẹ̀ sílẹ̀ tí mo ń dùn yé wọn mọ́. Wọ́n ní bọ́lẹ̀ rẹ̀ ẹ̀wọ̀n o. Ẹni òkú ní ìdájọ́ láyé bí. Òkè balẹ̀ òkè wáyé bí. Èyí ò lóyún ọ̀dọ́dọ́ gbòdì sọ́lọ̀. Bẹ́ẹ̀ ni láti mọ ọdún yẹn wọ́n mọ́. Wọ́n ní bọ́lá.